Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Àwọn ṣe ń ṣe irun kò sí irun tó dáa láyé tó irun tẹ́ ń wò yìí kò sí skin tó dáa tó skin tẹ́ ń wò yìí máa pé 52 lọ́dún ẹ̀mí ìbò tó jẹ́ ọjọ́ orí mi wá ó máa ti gbó of course ó máa ti gbó kò sí bó ṣe lè tọ́jú ara ẹ̀ tó òyìnbó tó jẹ́ ọjọ́ orí mi máa pé 52 tó bá ti di October òyìnbó tó bá ti jẹ́ ọjọ́ orí mi ó máa ti gbó so naturally ṣé ẹ rí sí òyìnbó tó bá mú ogunláyé bó ogunláyé ṣe nìyẹn tó bá mú ọjọ́ orí ogunláyé wá lè gbó kò lè rí bẹ́ẹ̀ ó máa gbó kí ló ti skin wọn gbó wọ́n máa ń pè wá ní people of colour they want you to believe that nǹkan burúkú tó gbé sí lọ́kàn gangan rèé torí ẹ̀ ló yẹ káwọn ọmọ wa máa lọ lo nǹkan tó fi ń bóra skin tó dáa mo sì fẹ́ bó kó kí n lọ lo skin tí ó dáa síbẹ̀ irun tó dáa kí ló tí mo fẹ́ gbé nǹkan sí you are the best the black is the best nínú creation tí Ọlọ́run ẹlẹ́dàá dá á dá púpọ̀ léèyàn the blacks ilẹ̀ adúláwọ̀ yìí ilẹ̀ wa gbogbo ṣárí ẹ̀kúrò nítorí pé a máa ń bìlì pé àdá a ti wá fi àdá yẹn affect gbogbo gbèsè ayé wa náà tẹ́ bá ti kọ́ ilé tẹ́ dẹ́kìnẹ̀ ẹ wá tètè gbé nǹkan mi le òjò wa ń rọ̀ ṣé ẹ mọ̀ pé ilé ọmọ wu kókó tẹ́ bá dé Dubai artificial inú mọ́ọ̀lù náà ṣe waterfall tó wà lẹ́rìn Ìjẹ̀ṣà tó wà káàkiri gbogbo Nàìjíríà ó túmọ̀ sí pé ilé wa wà fertile àyàn àwọn èèyàn àti òyìnbó gbé sí wa lọ́kàn bíi pé àjẹyàn ẹ̀rẹ̀ tí ń ro lóòótọ́ pa àjẹyàn irú mi Africa ní the best in gbogbo ilé ayé òyìnbó lè sọ fún mi otherwise for what a kọ́kọ́ dúpẹ́ oore fọlọ́n tí ẹ̀ ṣe wá lé èèyàn náà oore ni Ànábì sallallahu alaihi wasallam òun wá sọ racism ni Ànábì nẹni teacher àkọ́kọ́ tí mo kọ́kọ́ mọ̀ tó ó against racism kí ní táwọn ìbọn àwọn lárúbáwá náà máa ń ṣe racist làwọn lárúbáwá náà torí ẹ̀tọ́ ọmọ Nàìjíríà bá lọ sí Mẹ́kà fa ilẹ̀ Ọlọ́run fa fáwọn Muslim tí ọmọ Nàìjíríà bá lọ ṣe ọmọ ọ̀dọ́ mẹ́ wọ́n máa ń lò wọ́n nílò ìlòkulò ọ̀pọ̀lọpọ̀ tẹ́bá dé àwọn lárúbáwá Oman Egypt wọ́n máa ń lo àwọn dúdú nílòkulò nítorí pé wọ́n bí nìkan dáa jù Ànábì ní pé kò sí oore fún àròbí ó ní pé lárúbáwá ò dáa ju ẹ̀yà yòókù lọ. In fact wọ́n fẹ́ ṣe racism láyé Ànábì gangan sallallahu alaihi wasallam Bilal lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ pe irun ẹ jẹ́ sọ fún yín reason tẹ́ ẹ fi máa mọ̀ pé àdá Ọlọ́run ò lè rán anybody ó ní inna akramakum indallahi atqakum ó ní èmi Ọlọ́run èmi ò tijú ẹnìkan kan àfẹn tó bá ń páyà èmi Ọlọ́run kò kán Ọlọ́run kọ́lẹ̀ ò kán Ọlọ́run olódé everybody ní kọ́lọ̀ ńgbà tí Bilal òun ló máa ń pè irun ìgbà tí Islam ti wá dùn tán táwọn èèyàn ti gba Islam ti ń rú lulẹ̀ àwọn funfun yẹn wá plan pé ọmọ Ethiopia ni Bilal Ethiopia dúdú ni wọ́n Bilal tó dẹ̀ jẹ́ Ethiopia yìí ẹrú ni nílẹ̀ Mẹ́kà wọ́n wá ra Bilal ó dàgbà bàkà ló rà kúrò lóko ẹrú Bilal ẹni àkọ́kọ́ tọ́lọ́run fún ní privilege in the world tẹ́ bá ń gbọ́rùn lẹ́ni Bilal ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pẹ̀lú Allah Bilal ńgbà tí Islam ti wá dùn tán àwọn lárúbáwá plan pé a ní jẹ́ kí Bilal lè pè òun èèyàn gbọ́dọ̀ máa pè òun láàrin racism ni despite pé olùgbàgbé òdodo ni gbogbo wọn fa àwọn sọ́ọ́bà alikram ni o àwọn ẹni àpọ́nlé àwọn tó dá níwájú Ọlọ́run khulafa rashidin amẹ́rin kan wà lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam Abubakar radiyallahu anhu Umar radiyallahu anhu Usman radiyallahu anhu àti Ali kàmọ́ láwàjá o mẹ́rin yẹn nínú Islam khulafa rashidin ni wọ́n àwa ní àwọn sọ́ọ́bà alikram disciple of the Holy Prophet the noble disciple of the Holy Prophet a ní àwọn tabi'in ṣe wá rí àwọn sọ́ọ́bà alikram yẹn wọ́n pé ìfà. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.